pé nínú ẹni tó ṣe insof nínú ayé yìí. Ó ṣe mímọ́ láti dédé. Láàrin aláàfáà àti ń bẹ Nise. Ó jẹ́ nọ́mbà 1. Ọba ló jẹ́ nọ́mbà 1 àkùnrin lálárí. Torí pé nígbà kan sẹ́yìn tó di pé àwọn kan kàn dédé máa attack kò sẹ́ni tí wọ́n kọ lù. Kò sí. Nígbà kan dọ́dọ̀ tèmi èmi ò bẹ̀yàn pé kó defend mi o. Fúnra ẹnu ara mi ni mo fúnra ara mi defend ara mi. Mi ò bẹ̀ anybody. Ṣùgbọ́n nígbà tí àfún Kùránì máa dé àti Cairo òun àtọmọ mi Makibul Ashraf náà jọ ń ṣe pọ̀. Mo sì fẹ́ràn ọmọ mi púpọ̀. Nítorí bá ti mú wá mo ti gbà. Nígbà kan mú ọdún mi kò sí wàhálà torí mi akọ́mọ kéwù ni mí. Gbogbo àwọn tán wà pẹ̀lú mi tán bá mi jáná sí ọmọ kéwù mi ni gbogbo wọn. Èmi ta sọmọ kí ọlọ́mọ kéwù. Mo mọ̀ wá ara mi, mo ń bá tẹ̀lé náà. Nígbà kan mọ̀ mí sì mú dé pẹ̀tọ̀ ọmọ yìí o ọ̀rẹ́ mi ni o èmi náà ti mọ̀ rí ní Cairo. Ẹ bá ń sọ di ọmọ mi èmi náà ti sọ̀dọ̀ ọmọ. Ẹ̀dá ọmọ náà. Bí sí bá ti ń sọ̀rọ̀ yìí ọmọ mi ni. Kódà nígbà mo fẹ́ sílé mo pè é. Gbogbo ìgbàlẹ́ mọ́ bá sọ ṣùgbọ́n ìgbà tí mo wà mọ́ta mo pè é. Ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni pé wọ́n ń gbúrò pé wọ́n ń gba owó kan pé bàbá olówó fún ọ lówó. Láwọn ibì kan. Owó tí wọ́n ń gbúrò pé ń gbà yìí ló wá fi rò pé ọ̀dọ̀ oní tó ń fara sí owó ní lè ṣàgbé. Ó dá fún Kùránì gan. Ó dá fún gan. Mọ́tò mẹ́ta ló rà bí báyìí. Ìsàkárí wọ́n bí mọ́tò mẹ́ta. Kí gbéjìnà sí kí ọlọ́mọ bókò rọ̀. Mọ́tò mẹ́ta ni àfárá. Ó ra mọ́tò kẹta pè ní Nise. Bí jíìpù báyìí ni. Níbo yẹ ọkọ̀ la Dodge. Níbo yẹ ọkọ̀ la Infinity. Níbi náà ni. Ó dẹ̀ pòsè gbogbo ilẹ̀ rí online. Ìyàwó jẹ́ Kùránì. Ó fẹ́ gbowó ni. Wallahi tallahi fún fẹ́ gbowó ni. Ẹni tá lọ fún lówó, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó ra ní múra, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wallahi bí òran yóò lọ. Tó bá ní sùúrù. Bí bẹ́ẹ̀ ni yẹ òran ní múra, wallahi yóò lọ. Ìwọ àfáà tó bá ṣèjọ ti mọ́ta sí ní 2023, àwọn àti tó kí ni wàhálà ní ìsìn? Ẹjọ́ gbẹ̀yìn tí kí ní fóònù bá lọ yẹ mọ́ bá mi ṣíà rẹ̀. Kó rìn dáadáa. Tó bá ní sùúrù, nǹkan kan ẹni tó ta ó sẹ̀ ta lé lọ́dún ìlú o. Sẹ́ni tó sẹ̀ ta lé gbèsè owó ló jẹ. Ọ̀rẹ́ rẹ̀ Ájì Ismailu olówó ni ọmọ mi tó bá sọ fún pé òun jẹ gbèsè 200,000 òun pàdé ẹ̀sùn bẹ̀rẹ̀ pé kí yẹn sọ fún mi ẹsẹ̀kẹsẹ̀ náà fún ó fẹ́ bọ́ọ̀ta ó ti rò pé tóun ò bá bọ́ọ̀ta tóun bá wà ń bí àwọn èèyàn mọ̀ fojú olówó wo òun ojú rẹ̀ sì ti gùn kọjá ọlọ́run ṣe lọ́la ẹnu ti fẹ̀ that is problem. Èmi ò ní fault, èmi àti ò ní fault. Nítorí dáanu, mo wá rántí àáfàá kan